Òní ni Ọjọ́bọ̀, ọjọ́ kẹrin nínú oṣù kẹsàn-án ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run, eléyìí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni alábùkún fún ni àwọn tí ebi ń pa. Àkọ́sórí wà nínú ìwé Lúùkù orí kẹfà ẹsẹ̀ 21, eléyìí tí ó kà báyìí pé alábùkún fún ni ẹ̀yin tí ebi ń pa nísinsìnyí, nítorí tí ẹ ó yó. Alábùkún fún ni ẹ̀yin tí ń sọkún nísinsìnyí, nítorí tí ẹ̀yin ó rẹ́rìn-ín. Bíbélì kà wá nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹjọ ẹsẹ̀ 17 títí dé 39. Ìwé orin Dáfídì orí 63 ẹsẹ̀ 1 wípé, Ọlọ́run, ìwọ ni Ọlọ́run mi, ní kùtùkùtù ni èmi ó máa ṣàfẹ́rí rẹ. Òǹgbẹ rẹ ń gbẹ ọkàn mi, ẹran ara mi fà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pòǹgbẹ, níbi tí omi kò gbé sí. Ẹsẹ̀ Bíbélì òkè yìí ni a kọ láti ọwọ́ Dáfídì ní aginjù Júdà. Ohun tí a fi máa ń dá aginjù mọ̀ ní àìsí oúnjẹ àti omi. Bí ó tilẹ̀ jẹ́ pé òǹgbẹ àti ebi ń pa Dáfídì, ó ṣàfihàn ìfẹ́ tó tóbi fún ohun tí ó ju oúnjẹ àti omi lọ, ìwàláàyè Ọlọ́run. Àbájọ tí Ọlọ́run fi pe Dáfídì ní ẹni bí ọkàn rẹ̀. Nínú Bíbélì yìí tòní, a kà nípa ìwẹ̀fà ará Etiópíà náà, ẹni tí ó rin ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ máìlì lọ sí Jerúsálẹ́mù láti sin Ọlọ́run. Ẹ̀wẹ̀, ó ní ọ̀pọ̀ àwọn ìbéèrè bí ó ṣe ń padà lọ sí ìlú tirẹ̀, bí ó ṣe ń rìnrìn àjò ní ojú ọ̀nà eléruku Gaza. Áńgẹ́lì kan bá Fílípì sọ̀rọ̀, ó sì sọ fún un kí ó lọ sí ojú ọ̀nà tí ìwẹ̀fà náà ń gbà kọjá. Bí Fílípì ṣe dúró ní ẹ̀gbẹ́ ọ̀nà, Ẹ̀mí Mímọ́ fún un ní ìtọ́ni mìíràn, kùn pé kí ó súnmọ́ kẹ̀kẹ́ ọkùnrin náà. Ọlọ́run ní ìfẹ́ sí ọ̀rọ̀ ìwẹ̀fà náà débi pé ó lo ohun gbogbo áńgẹ́lì, ènìyàn àti ẹ̀mí rẹ̀ láti fún un ní àwọn ẹ̀rí tó fẹ́. Èyí ni ohun tó máa ń ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run bá rí ebi tòótọ́ fún òun nínú ayé ẹnìkan. Kò ní jẹ́ kí ebi náà lọ láì yanjú rẹ̀ pẹ̀lú ayọ̀, yóò sì fi ohun rere kún fún wọn nígbà gbogbo. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 6 wípé alábùkún fún ni àwọn ẹni tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo, nítorí wọn ó yó. Ọlọ́run máa ń bọ́ ọ gẹ́gẹ́ bí ebi rẹ̀ fún un. Orin Dáfídì orí 42 ẹsẹ̀ 7 wípé, ibú omi ń pe ibú omi. Nígbà tí o bá fẹ́ jinlẹ̀ nínú Ọlọ́run, ebi rẹ yóò pe àwọn ohun tí o nílò láti lọ jinlẹ̀. Ẹni tí ebi ń pa tí òǹgbẹ ń gbẹ ni ẹni tó ń ṣàfẹ́rí oúnjẹ àti omi. Ní ọ̀nà kan náà, Ọlọ́run retí pé kí á pebi àti òǹgbẹ fún agbára rẹ̀ àti ògo rẹ̀. Ó retí pé kí a máa lépa ohun kíkan, kí a sì wá ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀. Jésù fún wa ní òwe kan ní Mátíù orí 13 ẹsẹ̀ 14 sí 15 pé ìjọba Ọlọ́run dàbí ọkùnrin tí ó rí ìṣúra nínú oko kan, ó sì ta ohun gbogbo tí ó ní kí ó bá lè ra oko náà, tí ó sì ní ìṣúra náà. Gẹ́gẹ́ bí ọkùnrin inú òwe náà, Ọlọ́run fẹ́ kí o máa pebi fún òun, kí a bá lè wà ní kíkún, kí a sì fi ògo rẹ̀ hàn sí káàkiri lórí ilẹ̀ ayé. Ọ̀rọ̀ àyẹ̀wò: ǹjẹ́ ebi ń pa ọ́ fún Ọlọ́run bí?